Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí wa ní kíkí àlàáfíà, ìkí Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Ìlú Medina ni à ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí a ti wá ṣe Umrah Ramadan pẹ̀lú iléeṣẹ́ wa Qiblatyn Travels Tours. Mo fẹ́ yára sọ̀rọ̀ nípa ìlú Medina àti bí ayé Medina ṣe yí padà gbàrà tá Ànábì wa Muhammadu wọ ìlú Medina. Kí ló sọ ìlú Medina du ìlú ọ̀tun? Nínú àwọn ìlú tí ò sí nǹkan kan bẹ̀ rí láyé lánàá ní ìlú Medina ń bẹ. Èyí ti rí tí gbogbo nǹkan wá ń bẹ ń bẹ nísìn. Àti jẹ rọ̀ wọ́n lọ́rùn, àti wọ̀ rọ̀ wọ́n lọ́rùn, àti gbé gan rọ̀ wọ́n lọ́rùn. Àdúgbò gan bígbà tó jẹ́ pé kéèyàn lọ gbé ẹni kó sì wá sùn sí àdúgbò. Tọ́ílẹ̀tì gan fẹ́ẹ́ dájú lé ẹlòmíì lọ. Kí ló sọ ayé wọn dọ̀tun? Ohun tó sọ ayé wọn dọ̀tun ní ìlú Medina, òun náà ni wípé wọn ò fojú kéré iṣẹ́ dáadáa kan. Wọ́n fojú kéré iṣẹ́ dáadáa kan nítorí wípé o ò mọ̀ èyí tọ́lọ́run ó tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. Àlejò lásán ni ará Medina gbà ni wọ́n di olóríire láyé àti lọ́run. Àlejò Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. O ò mọ̀ bóyá ẹnìkan tó sunkún wádọ̀ rẹ̀ tó pa lẹ́rìn, bóyá yẹn gan lọ́lọ́run ó fi fún ọ lẹ́tà àlùjánnà. O ò mọ̀ bóyá ẹnìkan tó sunkún àìláṣọ wá sọ́dọ̀ rẹ̀ tó sì fún láṣọ láláì sọ fẹ́nìkan pé àwa la fún. O mọ̀ bóyá yẹn gan lọ́lọ́run ó tìjú mọ́ ọ lára. Èyàn lè kírun, tí ó gbàwẹ̀, tí ó yọ zàká, tí ó ṣe àmọ́ iṣẹ́ dáadáa, tọ́lọ́run ó sì gbà fún un. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà, ìtọ́lọ́run wá sọ pé ó tẹ̀sùn wọn jùlọ. Òun ní iṣẹ́ dáadáa kan tó kéré lójú rẹ̀ àmọ́ tóbi lọ́dọ̀ Ọlọ́run. Iṣẹ́ tí Medina ṣe lọ́jọ́ kìíní àná wípé wọ́n gba Ànábì Muhammadu láàyè, wọ́n gbà á lálejò. Táwọn gan ò mọ̀ bá Ànábì ṣe tó, táwọn gan ò mọ̀ wípé àṣẹ oríire làwọn kọ lẹ́tà sí. ń túmọ̀ wípé nígbà míì ń bẹ ẹ mọ́ fojú kéré iṣẹ́. Tíṣẹ́ yẹn bá ti jẹ́ iṣẹ́ dáadáa, múra sí i, ó lè mú ọ rí ìyọ́nú Ọlọ́run. Má sì fojú kéré aburú kan. Bí aburú bá mọ kékeré bí ọmọ náà gún, níjọ́ tó bá jó èèyàn, èyí ó kábàámọ̀ pé kí ni mo ṣe fún. Kí Ọlọ́run bá Ta'ala kó má jẹ́ kí a kábàámọ̀ nínú ìgbésí ayé wa. Ẹ jẹ́ a mọ̀ ṣe dáadáa. Yálà àmọ̀ èèyàn rí ni, àbá àmọ̀ èèyàn rí. Yálà ènìyàn deserve ẹ ni, àbí kò deserve ẹ. Yálà à ń retí ẹ̀san ni, àbí ènìyàn ò ní san wá lẹ́san. Ẹ jẹ́ ká ṣe é fún t'Ọlọ́run nítorí wípé àmọ́ bí t'Ọlọ́run ó gbà kẹ́wàá. Kò sẹ́ni t'Ọlọ́run bá kẹ́ láyé tí ò ní àjọ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ náà béèrè lọ́wọ́ ara rẹ wípé ǹjẹ́ o ní àjọ kan lọ́dọ̀ Ọlọ́run? Tó o bá ní àjọ tó o dá sọ́dọ̀ Ọlọ́run, má retí wípé Ọlọ́run ó kó àjọ fún ọ o. Bí ìwọ ò bá wá dá àjọ, ṣáwọn òbí rẹ dájọ fún ọ, ṣọ́gà rẹ dájọ fún ọ, ṣó orí èèyàn dájọ fún ọ. Tó o bá ti wá rí èèyàn dájọ fúnra rẹ o. Àjọ tí Medina dá lọ́jọ́ kìíní àná, òun ni wọ́n ń kó lónìí o. Kí Medina sọ pé 1 million, 2 million, 4 million, 5 million làwọn ọmọ gbà lọ́wọ́ wa, wàláhì á mọ̀ san nítorí pé wọ́n ti dájọ. Subhana rabbika